bàbá tí ẹ gbọ́ nǹkan tí ń lọ rárá ń ta ni. ẹ ṣe gbọ́ lúkọ́sì ìwọ ni ò gbọ́. kí ni àánú ni. ìyálòde obìnrin àtẹ̀yìntọ̀ lásánlásán ẹ̀yin ò gbọ́ nípa TikTok ni tí ń kó gbogbo aráàlú wa. TikTok kí ni jẹ́ báwọn. ayé gírin lẹ́yìn wà láyé ìyálòde tójú àwọn èsè kékeré tiẹ̀ kò lè rántí. tẹ́mi náà ṣe rí nu àmọ́ ohun tẹ́mi lérò kó ṣẹlẹ̀ ni pé bóyá nítorí pé TikTok ní followers gbogbo àwọn íńtánẹ́ẹ̀tì yòókù lọ. àti TikTok àti Facebook àti WhatsApp nísìnyí wọn ò ní followers tó TikTok mọ́ ohun tẹ́mi lérò kó ohun tó ṣẹlẹ̀ nù bàbá. TikTok ní followers gbà àwọn kẹ́ tó wà níbẹ̀ yòókù lọ àbí kí ló sọ. bẹ́ẹ̀ni bàbá. dákun dúró gbogbo ọjà mi tí mo ní yẹ báwọn kó wá báwo ni wọ́n ṣe rí. àbí sẹ́. kábíyèsí o. ọba ń kí ẹ ọba ń kí ẹ. kábíyèsí èmi lè má kí ẹ yìí lè má kí mi inú ń bí ń bọ̀ ààfin ni kábíyèsí sẹ́yìn. tẹ́gbẹ́ kí ni kò sí ẹni péjì tẹ́ẹ̀dì tẹ̀ ní bá ọmọ àṣẹ àti kẹ̀kẹ́ lúkẹ́. sẹ́wáyé inú ìlú yìí mo ní mo fẹ́ dáàdì mo fẹ́ fi obìnrin kan mo fẹ́ fi sí aya Àbíkẹ́ lẹ́kọ̀ọ́ ń jẹ́. mo wá wọ àárín ìlú sàásùn mo wá rà Àbíkẹ́ yẹn mo wá kó ẹrù lọ kí n lọ dání wọn ò fún láyà kábíyèsí òun mo wá fún. bẹ́ẹ̀ ni o. láàfin mi yìí náà. bẹ́ẹ̀ ni kábíyèsí. aya àrí ọ̀hún mo fẹ́ rí. aya mi lè fẹ́ rí kábíyèsí. Àbíkẹ́ wọ́n náà bọ́yà yín wọ́n bí ṣe é ṣe òun lè lé kábíyèsí. ẹ dákun ẹ dúró dé ṣé mo wá kéré ni. ẹ má bínú kábíyèsí. OBA Wakili kéré ni. ẹ má bínú. níwájú mi ló wá dé lò sí ẹ lè tó lè kí mi. àwọn náà ti ń dóge. fún ìdí èyí fún ìfẹ́ ṣe yìí mo gbẹ́sẹ̀ lé ọ. Àbíkẹ́ padà bí báyìí kábíyèsí adé ní ń bẹ lóyún la fi ń pè lọ́ba o sẹ́ǹgbọ́ bẹ́ẹ̀ bá ṣe wèrè ọ̀sẹ̀ ẹ má bínú wèrè ọ̀sẹ̀ yín. níwájú mi ló ti ń ṣe wótò wóró mo gbẹ́sẹ̀ lé wọlé. kò sí wọn ẹ fẹ́ mi ṣe. ẹ̀yin ẹ̀sọ́ ẹ bá mi gbé fagbé ọdún túbú. kábíyèsí. àwọn ọmọ rẹ kí ibo lẹ ti rí àwọn eléyìí kó sí ìlú kò yé mi o. èyí tí ń wá ẹni àwa lọ̀nà lákò. ọ̀hún wá mi sórí òun wá mi sóhun sinmi ní àbóhùn sí èrè kí ló dé. ẹ̀jẹ̀ rẹ̀ ó gbẹ níbi tá a wà yìí. àwọn afẹ́ sòfò ni sẹ́mi lẹ̀jẹ̀ mi ó gbẹ ìwọ tá a jẹ́ fádọ́ọ̀kì tó sọ pé ẹ̀jẹ̀ mi ó gbẹ. wo èmi ò gbójúlógún sọ máa jẹ́ ń kó. ń gbádùn ni. nítorí ogun torí oògùn ni wọ́n fi kọ́ mi lóògùn bá mi lóògùn mọ́ lóògùn. tó bá dọ̀rọ̀ ogun tó bá dọ̀rọ̀ oògùn àdó mi nìkan ló lọ́rùn ẹ̀ lè gbé sí níwọ̀. ìwọ ọgbẹ́ni láwọn wọ ibi tẹ́wà táwa ti ń so oògùn kan àwọn bàbá àti ẹ̀ máa. bàbá ètò olóògùn bàbá tèmi lóògùn wọ́n náà mọ̀ pé torí ogun torí oògùn ni wọ́n fi kọ́ mi lóògùn sórí lónìí ibi tó rí mi lónìí lọ́mọ bí àbá bá ṣubú sílẹ̀ gùn rẹ̀ rà orí ló kù. ọ̀rẹ́ mi aláyẹ̀dẹ́ mo ní ká ní ìdí ká má pa ọ́ fún wa sórí tí mo rí ìdí ọmọ ní báyìí gbogbo òkòkò tí mo tà mo kó fún ni ìdí ní báàfù kọ́ garawa ni mo ní ká ní ìdí sórí tí mo rí ìdí ní báyìí kódà gbogbo òkòkò tí mo tà láyìí mo kó fún ni àti òkòkò tí bàbá mi kó fún mi mo kó fún ni mo ní ká òkèrè o báàfù ni pọ̀. ẹ dákun ẹ dúró lẹ́ o ṣé tójú bá ṣe ẹ̀ sọnù fún yín lágbárí ẹ gbóòórùn mi ni. OBA Wakili wa kéré ni ẹ sì ẹ lé kí mi pẹ̀lú ìrẹ̀lẹ̀. èbí fìdítì ni ọba fìdítì kan báyìí ti ń gbẹ́sẹ̀ lé gbogbo wọn kí ewu máa ní. ṣé òun lẹ́ba tó ní pé ń gbẹ́sẹ̀ lé gbogbo àwọn aráàlú yín káàkiri ó béèrè lọ́wọ́ rẹ̀ followers mi ju followers rẹ̀ lọ́n TikTok. ká tún máa wo followers tèmi gan tí àtọ́ mi ọ̀rẹ́ mi arára yìí Facebook kọ́lọ̀ search ẹ̀ mo ní followers jùlọ Facebook kọ́lọ̀ search ẹ wá ń pè é lọ́ba kọ́lọ̀ search fọláyìn. àbíkí ní kọ́ wa lọ́bẹ̀jẹ̀. ìbílẹ̀ wa ń bá sọ lẹ́ ń sọ owó tòwórò sí ṣé mo wá kéré ni. ẹ wá bá mi fi followers tààkà síbẹ̀síbẹ̀ náà èmi gan ti ń ṣe live fún TikTok àbí kí lẹ̀ ń bá mi sọ. babu ẹ wá jókòó kalẹ̀ níṣẹ́ ẹ wá mẹ́mú ẹ mọ́ mú òsìn àbí àwa gbà mí ni. ọba sọ́gbọ̀n lẹ́yìn kan lọ tán wà rẹ ṣe gbogbo àwọn ọmọdé ń gbẹ́sẹ̀ lé kí pé ń gbẹ́sẹ̀ lé wọn yóò kẹ́ máa bà yín lórúkọ jẹ́ ni o ẹ̀yìn kẹ́ lọ tún wá yín ṣe. lémi náà ṣe wá rí o
ẹ̀yin méjèèjì àti kèrègbè ẹmu yín mo gbẹ́sẹ̀ lé. ọba ẹ̀jẹ̀ máa ọba yín sọ̀wọ́dà ni. ìwọ̀n mèrè. ọba yín ṣeré ní ìtàn kí ti máa wà lára kábíyèsí. bàbá ti wá TikTok báyìí àwọn kàmẹ́díà yẹn wọ́n ti máa ń ṣe tẹ́lá ń ṣe kí ni àwọn ń pàǹkì ìjọba. tẹ̀bẹ́ ń prank mi ni kò sí wàhálà èmi náà ń fẹ́ prank yín báyìí ẹ̀sọ́ tó wà ń bí kèrègbè ẹmu àtàwọn tó jókòó gẹ́ngẹ́ mo gbẹ́sẹ̀ lé wọn ó yá ẹ̀sọ́ ti ṣe ọwọ́ rẹ. jẹ́jẹ́. ó yá ẹ̀sọ́ kábíyèsí. ẹ̀sọ́. ẹnìkan kọ́ lè máa yé jẹ. ìyálóde ọjà mi ń kọ́. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀sìn mọ̀ bàbá kì í ṣe pé mo ìbá yín gbé wá àmọ́ bí mo ṣe ń ọ̀dà fún mi lórí fóònù lọ́wọ́ bẹ́ẹ̀ ni dátà kan. ẹ wá gbà mí ẹ̀yin olóyè. mo rìfírẹ́ṣì rẹ̀ mi ò rí ṣe. nígbà tó rìfírẹ́ṣì rẹ̀ kí ló dé tó ṣe dátà 2 gig. bàbá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀sìn mọ̀ pé wọ́n gbé ní 2 gig gan sin ó ti di 600 lọ́dọ̀ tiwa. 1 gig ni Ìyálóde wà sí ni. Gbogbo owó ìlú wọn ti kó tẹ́ ẹ̀rí yìí. jákùn dúró náà o ṣé o ò tí ì mọ òfin mi láàrin ìlú yìí pé tí n bá fi eré ọjà mi láàrin òṣùpá méje nǹkan ó sì ọ́ o. ẹ má bínú bàbá pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè tó bá di lọ́jọ́ rọ̀ máa gbọ́jà yín wá. Ìyálóde ẹ̀rọ lè ṣe ń gbọ́. Kó gbé ọjà bàbá wa lọ́jọ́rọ̀ ni o. kó gbé ọjà mi wá lọ́jọ́rọ̀ o bíbẹ̀ ẹ̀kọ́ gbàdógbàdó gbowó àgbàdo lọ́wọ́ èmi àti ẹ. Bàbá ẹ má ti kò tó bá òun. ọba ń kí ọ o. wọ́n ń béèrè yín lé ó dáná sọ fún wọn pé mò ń bọ̀ ọ̀dà mo ti kọ́. Àbákẹ́ wá hàn yìí. Ó jèrè. Ìyálóde ta lóbìnrin yìí o. ọmọ yín bàbá mi. ọmọ mi bò wà bí ẹ̀yin olóyè. Ọmọ bàbá ní. ìyá ẹgbẹ́ mọ iye ọmọ tó bí. àbí ẹ̀yin olóyè. Ọmọ yín náà ni. bá ń bí arábìnrin wá jókòó wájú mi. Wọ́n wá ju bàbá. ìyá rẹ̀ wà báyìí. Farayọ́lá. ọmọ rẹ̀ yìí rẹ̀ wá o. mo gbẹ́sẹ̀ lé. bàbá ẹ̀yin olóyè. Ó ti rí bàbá. Ìyálóde fẹ́ máa gbó lẹ́nu. Bẹ́ẹ̀ ti rí. mo gbẹ́sẹ̀ lé wọlé.